bàbá Mohbad má sin ọmọ yẹn o torí tó bá sin àwọn tó pa Mohbad máa jẹ lọ jẹ́ kí wọ́n jẹ ní mọ́ṣúárì jẹ́ kó jẹrà sí mọ́ṣúárì ẹni tó bá ní kó lọ sin ọmọ ẹ̀ ní kó mú tiẹ̀ síta kó pa kó sin káwọ́ àwọn tó sùn sínú ilé ńjọ́ tọ́mọ yẹn kú wọ́n yan fanda àwọn tó pa wà láyé wọ́n fẹ́ kó o sin wọ́n ti ṣe patí wọ́n ti ṣe fíìmù oríṣiríṣi concept náà ti gbé wá láti lè fi lọ sọ pé àwọn ò mọ̀ pa òkú ọmọ àwọn náà pa á mọ́jú èékánná ẹ̀ irun orí ẹ̀ ẹ̀jẹ̀ ibi tó ta sí àwọn tó ra páàtì ọmọ ẹ̀ àwọn ló block justice by all means tó bá jẹ́ pé nǹkan tí Mohbad deserve lọ́wọ́ ọmọ Nàìjíríà nìyẹn òkú Mohbad is a shame and a disgrace òkú Mohbad shows that this country is not competent. Justice may not come up today, but believe me, a government of justice will rise one day. As we speak, level of injustice has divided this country. Mohbad's death will never be swept under the carpet. Ṣé rí gbogbo ẹ̀yin tẹ́ ẹ bí títí yín tẹ́ ń bá Ìyábọ̀ Òjó bú bàbá Mohbad mo kí yín o. Ẹ kú ìtẹ̀mọ́ra àwọn ọmọ tí yín náà in advance. Ẹ mọ̀ pé bàbá Mohbad ò ní èèyàn àmọ́ ó ní Ọlọ́run. Ìyábọ̀ ó dẹ̀ mú gbogbo ọmọ ẹ̀ ó kẹ̀yìn ọmọ ẹ̀ sí. Ṣé rí ọmọ ẹ̀ tẹ́ ẹ pa number 1 nìyẹn. Naira Marley was being destroyed lórí pé ó ṣoore fún Mohbad. Sam Larry was being betrayed by his own family lórí ọmọ tó ti ṣoore fún rí. Ìyábọ̀ jókòó kó wo level of àwọn tó ti pa sáyé àtàwọn tó ti waste sọ́run. Láàrin èmi àti APC ẹ wò mí kò sí ìdílé tó lè dáríjì yín. Everything Ìyábọ̀ Òjó did under APC we used against you and that will be the end of APC. Oní Mohbad kú sílé oní pé kán bẹ́ẹ̀ wá Naira Marley oní Naira Marley ló pa. Naira Marley was strong APC. Ìjẹ̀ṣà was strong APC. Lizzy Anjorin was strong APC supporter and every supporters of you were being destroyed under your nose through your enemy. When the time comes òkú Mohbad will be used against APC. Ṣáà ní ọba ṣáà ní ọba nílẹ̀ Yorùbá ṣáà ní àgbàlagbà ṣáà ní pásítọ̀ ṣáà ní mọ́mù ṣáà lólórí ṣé àwọn tí wọ́n fi sí ipò àwọn tó yàn sí ipò ṣán pàfọ́ọ̀mù ṣáà nílùú Nàìjíríà. Bàbá Mohbad you made a mistake èyí tó fi ń wọṣọ sẹ̀lẹ̀ kiri yẹn ní gbogbo ayé ẹ látijọ́ tọ́mọ ẹ ti kú tó bá jáṣọ ṣọ̀gbó ló ń wọ̀ kiri wàá ti rí justice change aṣọ kérúbù yẹn change ẹ̀ sí ti ṣọ̀gbó change ẹ̀ sí tọ́lọ́yà. So gbogbo àmúrebí tẹ́jọ́ tó ń gbé kiri yẹn bàbá Mohbad tó bá ti yí tó ti rí ẹ tó gbé wo dání tó ti rí ẹ tó ti print fọ́tò wọn tó ti ń sọ pé Ògúnlákáyé Ọ̀ṣìnmọlẹ̀ olómílé fẹ̀jẹ̀wẹ̀ òláṣọ́ lé fi mọ̀kímọ̀ bóra tó pèlè ọ̀gẹ́rẹ́ tó sà bó ṣe yẹ kó sà kó máa mú fọ́tò wọn síbẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan báyìí ló máa ní ṣé lè lọ́wọ́ nínú òkú ọmọ ẹ̀ ṣé lè lọ́wọ́ ìjọ ẹ̀ ló ṣẹ́gun o. Ìjẹ̀ṣà case is coming back. Ìdúmọ̀tà case is coming back. Mohbad case is coming back. Naira Marley Sam Larry case is coming back. Bàbá Mohbad àwọn tó yọ case Ìdúmọ̀tà àwọn ni wọ́n obstruct justice ikú ọmọ yín àwọn náà gbé òhò Very Dark Man jáde lọ́ndà Gistlover. O gbọ́dọ̀ sí ọmọ yẹn o gbọ́dọ̀ sí ọmọ yẹn ẹni tó bá ní kó lọ sí ọmọ ẹ ní kó mú tiẹ̀ síta kó pa kó sin káwọ́ o gbọ́dọ̀ sí jẹ́ kí wọ́n jẹ́ ní mọ́ṣúárì jẹ́ kó jẹrà sí mọ́ṣúárì jẹ́ kó wà ń bẹ̀ ní mọ́ṣúárì ká lè rántí nípa tiwọn pé ohun tó ń ṣe fún Mohbad lélẹ̀ tó bá jẹ́ pé nǹkan tí Mohbad deserve lọ́wọ́ ọmọ Nàìjíríà nìyẹn jẹ́ kí gbogbo ayé rí. Justice may not come up today, but believe me, a government of justice will rise one day. I have the belief. Baba Mohbad wò mí dáadáa case Ìdúmọ̀tà. I know what to say. I know what to do. They were being sent to prison, but those that obstructed justice for Mohbad, they were the one that removed that case from court. So many things ló wà lọ́kàn mi tí mo fẹ́ sọ. So many things ló wà lọ́kàn mi tí mo fẹ́ ṣe. Fún gbogbo ọgbẹ́ APC pátápátá ni mo address wípé Ìdúmọ̀tà case will never be swept under the carpet, trust me. Mohbad's death will never be swept under the carpet. Ó lè pẹ́ ó lè yá, justice is coming. Despite the fact that we are not interested in politics. If going into politics, we put an end to this level of injustice, we will look for youths that are physically and mentally fit to deliver us. Mi ní sọ̀rọ̀ jù. Ẹ má jẹ́ kí n inform yín jù. But let me tell you something. Like I said, aṣíwájú lèmi o.
bí you anybody aṣíwájú lè ní Aries kan náà ni wá mentor mi ni bàbá àwa dẹ̀ kọ́ ẹ̀kọ́ tó pọ̀ lára ẹ̀ ìbá dára ìbá dùn bá Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ṣe brilliant bó ṣe smart bó ṣe jẹ́ ẹ̀dá tó like justice tó bá jẹ́ pé gbogbo ẹ̀yin tó ń appoint àti gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe lábẹ́ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tó bá jẹ́ pé bẹ́ẹ̀ náà lẹ ṣe wà capable lẹ ṣe wà competent level of injustice kò ní divide ìlú yìí but as we speak level of injustice has divided this country and let me tell you something mi ní fi gbogbo ẹnu sọ̀rọ̀ ọ̀rọ̀ tí mò ń bá yín sọ lálẹ́ gbogbo ẹgbẹ́ APC ọ̀rọ̀ abiyamọ ni mò ń sọ fún yín tí kò bá sí ẹni tó fẹ́ bá wa sọ òkú Mohbad is a shame and a disgrace òkú Mohbad shows that this country is not competent òkú Mohbad shows loads of flaws in this country in this government in you and you and you and you Aṣíwájú Bọ́lá Ahmed appointed you all failed Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu if Mohbad can die without DNA without autopsy and don't worry we are coming ẹ fọkàn balẹ̀ à ń bọ̀ àti ìdè ṣe rí ẹ fọkàn balẹ̀ à ń bọ̀ àti ìdè amadé nígbà tí àwọn ọlọ́kadà tí wọ́n lọ ń rape student tó ń fi handkerchief ní ojú ara wọn tó bá jẹ́ pé mo lùkèwé ni lọ́dún náà lọ́hùn ǹjẹ́ èmi mọ̀ pé ọmọ mi máa padà lọ sóṣù ṣe rí gbogbo ẹ̀yin tẹ́ ẹ bí títí yín tẹ́ ń bá Ìyábọ̀ Òjó bú bàbá Mohbad mo kí yín o ẹ kú ìtẹ̀mọ́ra àwọn ọmọ tí yín náà in advance gbogbo yín pátápátá yálà ó ti bímọ àbó ò bímọ tẹ́ ẹ join Ìyábọ̀ láti subject bàbá Mohbad sírú public ridicule yẹn ẹ mọ̀ pé bàbá Mohbad ò ní èèyàn àmọ́ ní Ọlọ́run ẹ lè rò pé ti jù lọ ẹ lè rò pé mọ̀yàn jù lọ ẹ lè rò pé ti fìyà jẹ gbé Ìyábọ̀ Òjó wojú mi ó lè rò pé ó ti ṣe wọ́ọ̀sì ẹ fún àti wọ́ àti gbogbo ìṣẹ̀dá tó parapọ̀ mọ́ ẹ tẹjọ́ subject bàbá Mohbad to public ridicule for the fact that the government cannot even protect bàbá Mohbad it's sad and it's heartbreaking tẹ́ ẹ bá sí ń bẹ̀ mọ́ ní ọ̀la kí la fẹ́ fi rántí yín ipò tẹ́ wà lẹ́nìí èmi ti ní ohun tí mo fẹ́ fi rántí yín bàbá Mohbad ti ní ohun tó fẹ́ fi rántí yín ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí ò lè jáde sọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà ti ní ohun tó fẹ́ fi rántí yín ìgbà ò lọ bí òréré ayé ò tán lọ bí ọ̀pá ìbọn ọdún eégún tá à ń wò yìí máa tán ọmọ aláàgbá èmi àti yín máa ràkàrà jẹ àáfi eléyìí ṣèrántí yín n tó ń gbé yín sókè lẹ́nìí nínú ẹgbẹ́ APC n tó ń gbé yín sókè lẹ́nìí tínú yín dùn ẹ kú mọ̀ pé victim lèmi náà but I'm a very smart and eloquent personality. I know who to blame if there is crisis. Everything is not about government. Who are the government? We are the government. You are the government. I am the government. Gbogbo ẹ̀yin tó yẹ kẹ́ ẹ dáàbò bo bàbá Mohbad ẹ máa jẹ ẹ máa mu àwọn yín mì lákà ẹ fọkàn balẹ̀ ẹ jẹ́ kí n sọ ìtàn kékeré fún yín. Wọ́n ní àti dìde ọmọ èèyàn ọwọ́ Ọlọ́run ló wà àti ṣubú ọmọ èèyàn ọwọ́ ènìyàn ló wà àti gbé yín dìde látọwọ́ Ọlọ́run àmọ́ mo fẹ́ràn gbogbo ohun tẹ́ ẹ tò kalẹ̀ yìí mo fẹ́ràn ẹ̀ lálẹ́ yìí mo wá níwà tàbí amọ̀ fún gbogbo yín tẹ́ ẹ jẹ́ kí bàbá Mohbad kó go through gbogbo nǹkan tó go through àti individual àti wọ́n tó wà níjọba àti wọ́n tó sí níjọba tẹ́ ẹ jẹ́ kó go through gbogbo nǹkan tó go through yìí Ọlọ́run á san fún oníkálukú gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ ẹ̀ is heartbreaking mo ń béèrè tí bàbá Mohbad bá jẹ́ bàbá tiẹ̀ tí bàbá Mohbad bá jẹ́ ọmọ ẹ̀ tí bàbá Mohbad bá jẹ́ ìyá ẹ̀ the level ṣe rí ọmọ ẹ̀ tẹ́ ẹ pa
number one nìyẹn, but the level of disrespect tẹ́ fún Ìyábọ̀ ó dẹ̀ mú gbogbo ọmọ ẹ̀ ó kẹ̀yìn ọmọ ẹ̀ sí. Let me tell you, let me be frank with you. Ṣẹ́rí issue èmi àti Ìyábọ̀, you guys are not getting it. Issue èmi àti Ìyábọ̀, a lot of you fail to face the reality and you fail to understand one thing. Issue èmi àti Ìyábọ̀ ó dàbí accumulated points. You don't understand? Ibi tí wọ́n ti tọ́ èmi, ìyá tó tọ́ mi, ó jẹ́ kí n mọ̀ pé ẹ̀dá tó bá ń gbé èèyàn ṣubú, tó bá ní nǹkan kan ṣe pọ̀ pẹ̀lú ẹ̀, ó máa ṣubú nínú gbogbo ìdáwọ́lé ẹ̀. Ẹ̀yin kan wà tí mo block lórí platform mi, gbólóhùn kan ló lè sọ tí mi ò ní dáríjì ẹ̀. Bí mo ṣe ń block ẹ mo dẹ̀ máa gbé ẹ ṣe èpè, òun ni wípé èmi àti Ìyábọ̀ Òjó jọ máa parí ìjà. You all don't understand nǹkan tí Ìyábọ̀ Òjó ṣe fún àwọn èèyàn. Imagine Ìjẹ̀ṣà lọ sẹ́wọ̀n ọdún 5 just like that. Naira Marley was being destroyed lórí pé ó ṣoore fún Mohbad just like that. Sam Larry was being betrayed by his own family. He was being denounced by his own family lórí ọmọ tó ti ṣoore fún rí tó ti gbé lọ South Africa rí. Ìyábọ̀ jókòó kó wo level of àwọn tó ti pa sáyé àtàwọn tó ti waste sọ́run. Kó jókòó sórí èyí tó ṣe fún èmi part 1 nìyẹn. Àwọn tó ti ṣe fún àwọn èèyàn. I don't have much to say to you, Ìyábọ̀, but you've been an enemy of this government, and everything you've done under this APC, it is a clear evidence of evil. Because gbogbo nǹkan tó ṣe lọ́ndà APC yìí, APC ló máa jẹ̀yà Ìyábọ̀ when the time comes. Gbogbo tó ṣe, you see, everything you did under APC, it is clearly shown that you are an enemy of APC. Ọ̀rọ̀ ẹ̀ dàbí bó bọ́ pa bó bò bù lẹ́sẹ̀. Láàrin èmi àti APC ẹ wò mí, kò sí ìdílé tó lè dáríjì yín. Ṣé wá rí gbogbo aburú tí Ìyábọ̀ Òjó ṣe yìí, orí yín náà ṣì ń gbé bọ̀ láti fi gbé yín ṣubú tí àsìkò bá tó. Ẹ kọ́lẹ̀ kẹ́ forúkọ mi sí. It's quite unfortunate. Bí àgbàlagbà wà nínú yín, ọmọdé wà nínú yín, ìwé tẹ́ kàdà, where is your education? Gbogbo yín tán appoint fún nǹkan kan méjì nínú ẹgbẹ́ APC, ìwé tẹ́ kàdà. Mọ nǹkan tí Ìyábọ̀ Òjó ń ṣe fún yín ni. Wọ́n ní pé tọmọdé bá pe kú amújẹ, tó bá pẹ yá mújẹ, tó bá pààrọ̀ gidigba, amú lọ fún yẹ ilé. You don't understand? What Ìyábọ̀ Òjó has done to some people may become the end of APC. Aṣíwájú Bọ́lá Ahmed nìkan ló strong. Aṣíwájú Bọ́lá Ahmed nìkan ṣoṣo ló strong. And Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu become this powerful because he was a man of justice. Everything Ìyábọ̀ Òjó did under APC we used against you, and that will be the end of APC. Go and write it down and put my name. Ẹ lọ kọ sílẹ̀. Because èmi ò rí ọmọ tá bí nílé eré. Èmi ò rí abiyamọ tó bí títí ẹ̀ tó fún ọmọ ẹ̀ ní ọyàn. Oní Mohbad kú sílé. Oní pé kán bẹ́ẹ̀ wá Naira Marley, oní Naira Marley ló pa. Ìyábọ̀ Òjó, you did not hide it. We have a lot of videos. Do you know why I did stage show today? Ìyábọ̀, mo wo lára àwọn fídíò ẹ̀ lẹ́nu. I cannot stage show. Mi lè ṣe show. Mi lè ṣe show. I cannot. Mo wo lára àwọn fídíò ẹ̀. Mo wá ń bèè lọ́wọ́ ara mi pé ṣáà ní ọba ṣá. Ṣáà ní ọba nílẹ̀ Yorùbá. Ṣáà ní àgbàlagbà. Ṣáà ní pásítọ̀. Ṣáà ní mọ́mù. Ṣáà lólórí. Ṣé àwọn tí wọ́n fi sí ipò, àwọn tó yàn sí ipò, ṣán pàfọ́ọ̀mù ṣá nílùú Nàìjíríà? Ìyábọ̀, mo wo fídíò ẹ̀ kan lẹ́nìí. I can't come online and stage show. It's heart-wrenching. I don't know what you want to achieve. I don't know what you want to gain.
I don't know, your level of being psychopath is out of this world. Mo wo fídíò ẹ̀ kan lẹ́ni nínú fídíò tó ṣe nínú kéèsì Mohbad Ìyábọ̀ ó láyà gan o. It's quite unfortunate wípé aró ẹ tó ń dáràn ọrùn APC ló ń dá sí torí pé when the time comes òkú Mohbad will be used against APC. Idumota case will be revisited and it will use Ijesha case because I remember Naira Marley was strong APC, Ijesha was strong APC, Lizzy Anjorin was strong APC supporter, and every supporters of you were being destroyed under your nose through your enemy. You will pay for it. You will pay for it. Pretend as if you did not see Baba Mohbad. Pretend as if you did not see tears and pains of those Iyabo Ojo has done terrible things to. You will pay for it when the time comes. Imagine Idumota case where a life was being taken, was being struck out by DPP. Oh, you see me, I'm loving everything. Ṣé mo pé nǹkan kan nìyẹn máa ṣe ló máa fi gòkè ọ̀la. Nǹkan kan ṣe nìyẹn máa ṣe ló máa fi ní kó máa bọ́ lẹ̀. So ẹ fọkànbalẹ̀. Ẹ fọkànbalẹ̀. Ẹ fọkànbalẹ̀. A máa débẹ̀. A máa débẹ̀. Iyabo, you are doing well. You've done well, Iyabo. I remember how you attacked APC then during election. I remember everything you did. And you really tried because it was after election. You did my case, you did Mohbad case. Mohbad was being murdered, no doubt about it. But the rate, Iyabo, you said by yourself that Mohbad died inside the house. And you said it was Naira Marley. And I could remember when all the musicians, hip-hop musicians, when every one of them turned down APC, it was only Naira Marley that stood for APC. It was only Naira Marley that stood for APC. And that Naira Marley was brought, it was destroyed under same APC's nose. Ijesha was a strong APC. Do you know that? Baba Suwe was a strong APC. Either he pushed the drug, either he was being labeled. Baba Suwe too. That man, he begged, he cried for justice. He did not get one before he died. I'm loving everything. You see, let me tell you something. Bó ṣe wà ní Líkì ló wà ní Gbàǹjà. Àwọn kan Jagunlabi náà ń gbé lọ ká wọn mọ́lé. Ẹ rí pé bí Ìyábọ̀ Òjó ṣe ń operate kò yàtọ̀ sí bí àwọn tó ń gbé Jagunlabi lọ káyàn mọ́lé ṣe ń operate. Defend yourself. Protect yourself. Defend yourself. Don't go for anybody. If they come for you, protect yourself. Protect yourself. Nǹkan tí mo máa sọ fún yín yẹn. Protect yourself. Nǹkan tí mo kàn máa sọ fún yín yẹn. Just protect yourself. Am I communicating? Nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin Yorùbá nísìn kò yàtọ̀ sí nǹkan tó ń ṣẹlẹ̀ ní Jos. Kò yàtọ̀ sí nǹkan tó ń ṣẹlẹ̀ ní gbogbo àwọn ìlú ìfẹ́ fi gbogbo ẹnu sọ̀rọ̀. Ó ti yé yín? Ní ìfẹ́ fi gbogbo ẹnu sọ̀rọ̀. Protect yourself. Baba Mohbad, you made a mistake. I have 10 minutes to go. Aṣọ àdúrà tó ń wọ̀ kiri láti jọ́ tọ́mọ ẹ ti kú. Àwọn wòlíì ẹgbẹ́ ẹ̀dá. Àwọn pásítọ̀ ẹgbẹ́ ẹ̀dá. Àwọn ará chọ́ọ̀chì tó ń lọ dà. Tó bá jẹ́ pé kérúbù tó ń lọ. Èrò kérúbù mélòó ló bẹ wá justice fún kò mọ́. Tó bá jẹ́ pé sùn ló ń lọ Baba Mohbad. Ará àṣẹlẹ̀ mélòó ló dìde ló bẹ wá justice. Baba Mohbad tó tọ́lẹ̀ dàgbà. Ẹ júrú wa ìlọ. Àmọ́ ìtẹ̀fọwọ́ra yín ṣe fúnra yín ló pọ̀ jù. Baba Mohbad, when you fail to face the reality will hit you. I feel for you.
Heaven sees my heart. I've never seen you. I've never spoken to you. But I feel for you. But ibi tó délé ní Baba Mohbad. Tó bá ti apply bí concept àwọn baba Alápẹ̀nẹ̀, bí àwọn baba Abijawara, bí àwọn Fádèyí Olóró. Èyí tó fi ń wọṣọ sẹ̀lẹ̀ kiri yẹn ní gbogbo ayé ẹ látijọ́ tọ́mọ ẹ ti kú. Tó bá jáṣọ Ṣàngó ló ń wọ̀ kiri, wàá ti rí justice. You see, ìyá méjì ò gbọ́dọ̀ jókòó. Wọn ò gbọ́dọ̀ gbé ẹ̀sìn kan wá brainwash mi inú ogun tó wà nílẹ̀ yìí. Kí má yára mi ní brain. You don't understand? Látijọ́ tó ló ti ń lọ sí kíánẹ́sì yìí nísìn. Ìwọ nìkan ló má múre ẹ bí àmúre ejò tó ń dé kiri. Ó rí pé ìwọ nìkan ló dá fèsì ẹ. You are alone in this war. Nígbà tèmi ti ń ja ogun yẹn bọ̀, ọmọjọ́ tèmi àti Ìyábọ̀ Òjó ti jọ ní issue bọ̀. Ó ti pẹ́ gan mọ́ nǹkan tó ń ṣe fún mi ní film industry yẹn. For me láti sọ pé ó yẹ ló máa produce fún mi tó bá jẹ́ pé production ló máa fa ká clash. The moment tí mo fi production lẹ̀ fún Baba Mohbad mo tẹ́rù ara mi pa ni o. Ṣé o rántí wípé nígbà tí mo bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ wọ́n kọ́kọ́ ń dè mí wọ́n ní àlájà ibi ni mo ti gbé wọn ṣe pé ẹni tó bá tún pè mí lálàjà bó ṣe máa rí fún rẹ̀ ẹ má pè mí lálàjà torí pé ní bó ṣe fi ń dèèyàn wọ́n máa ń fi ẹ̀sìn dèèyàn wọnú kòtò ni. When you get to a stage Baba Mohbad you are no more a baby. Àsìkò ṣì wà fún ẹ, ayé ṣì wà fún ẹ, ayé wà fún ẹ. Change aṣọ kérúbù yẹn, change ẹ sí ti Ṣàngó, change ẹ sí tọlọ́yà, change ẹ, do something. Ọlọ́run tó fún àwa ní Ṣàngó, Ọya, Ògún, ó fún àwọn even Israeli tó fún wa ní Bible. During àwẹ̀ ọdún yìí wọ́n jọ yin bọ́ǹbù para wọn ni, wọ́n jọ ń ṣèkà fúnra wọn. Iran àti Saudi nínú àwẹ̀ ni gbogbo wọn fi bátù wọn sí. Wọ́n sọ pé nítorí pé àwọn wà nínú àwẹ̀ nígbà tí Trump ju bọ́ǹbù fáwọn káwọn wá káwọ́rọ̀ káwọn gbàwẹ̀ tán. You don't understand? Baba Mohbad, when this thing happened initially, I told you so. Mi lè fi gbogbo ẹnu sọ̀rọ̀ fún yín. Èmi ò dẹ̀ ṣe Ìyábọ̀ Òjó tó máa ń gbé yàn oníkálù. Ẹni tí ò bá tiẹ̀ lè jagun ẹ̀mí ò lè bá ṣe. Baba Mohbad wá rí pé ńjọ́ tí mo ní kán má pè mí lálàájá mọ́. Ṣé o rí pé mo win ní ogun mi? Ṣé o rí pé mo rí bá ti ṣe? Ṣé o rí pé mo rọ́nà gbígbà? Ṣé o rí pé Ọlọ́run padà lànà fún mi? Torí pé gbogbo nǹkan tí mo ṣe Ọlọ́run rí pé self defense ni. Kì í ṣe pé mo lọ fi pààyàn, kì í ṣe pé mo fi ṣèkà, kì í ṣe pé mo lọ fi bá ẹni tí ò ṣẹ̀ mí, all self defense. So gbogbo àmúrebí tẹ́jọ́ tó ń gbé kiri yẹn Baba Mohbad, ìjọ́ tó bá ti ṣí, tó bá ti yí, tó ti rí ẹ tó gbé wo dání, tó ti rí ẹ tó ti print fọ́tò wọn, tó ti ń sọ pé Ògúnlákáyé Ọ̀ṣìnmọlẹ̀, olómílé fẹ̀jẹ̀wẹ̀, òláṣọ́nlé fìmọ̀ kímọ̀ bóra, tó pèlè ọ̀gẹ́rẹ́, tó sá bó ṣe yẹ kó sá. Kó máa mú fọ́tò wọn síbẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan báyìí ló máa ní ṣe lè lọ́wọ́ nínú òkú ọmọ ẹ̀, ṣe lè lọ́wọ́ ìjọ ẹ̀ ló ṣẹ́gun o, ọjọ́ ẹ̀ ló ti ṣẹ́gun o, ọjọ́ ẹ̀ mo ti sọ fún ẹ títí o gbà dádì mi o gbà, dádì Mohbad o gbà, èmi ti já ẹ tán o gbà, ó ti yẹ o gbà. Bàbá tó bí èmi lọ́mọ lọ bèrè ìlú Sẹ̀lẹ̀. Anjorin family kò pé méjì Badagry Sẹ̀lẹ̀ ni wọ́n, àmọ́ ìgbà tí pitipiti ayé dé tí ogun ayé dé mo mọ̀nà yè ṣé ti yé. So má sin ọmọ yẹn o Baba Mohbad, how many minutes to go? 5 minutes to go. O gbọ́dọ̀ sin ọmọ yẹn, o gbọ́dọ̀ sin ọmọ yẹn torí tó bá sin àwọn tó pa Mohbad máa jẹ lọ. O gbọ́dọ̀ sí fi ṣírò wípé o ò bí ọmọ yẹn rárá, fi ṣírò pé ọmọ yẹn ò gba wájú ẹ kiri láti jọ́ tó ti wà mọ́ṣúárì kí lórí ṣe sí. So fi ṣírò pé kò kí í ṣọmọ ẹ. Jẹ́ kí Ìyábọ̀ Òjó jẹ́ kí wọ́n jẹ Mohbad ní mọ́ṣúárì, jẹ́ kó wà nínú ìwé ìtàn wípé ọmọ olókìkí kan kú wọn ò dẹ̀ rí nǹkan kan ṣe sí. Àwọn tó sùn sínú ilé ńjọ́ tọ́mọ yẹn kú wọ́n yan fanda, jẹ́ kó wà nínú ìwé ìtàn wípé Naira Marley àti Sam Larry tí ò sí Nàìjíríà ló ń lọ ẹ̀wọ̀n oṣù mẹ́ta. A government of justice is coming.
It may take time. The government of justice is coming. Mohbad case will be revisited. Go everybody. Koda Ijesha case will be revisited. Lokosile Baba Mohbad. Ijesha case is coming back. Ekosile. Ijesha case is coming back. Idumota case is coming back. Mohbad case is coming back. Naira Marley Sam Larry case is coming back. Baba Suwe case is coming back. Ekosile. Baba Mohbad ó gbọ́dọ̀ sin. Àwọn tó pa wà láyé wọ́n fẹ́ kó sin. Wọ́n ti ṣe party, wọ́n ti ṣe fíìmù, oríṣiríṣi concept náà ti gbé wá láti lè fi lọ sọ pé àwọn ò mọ̀ pa òkú ọmọ àwọn náà pa mọ́jú. Èékánná ẹ̀, irun orí ẹ̀, ẹ̀jẹ̀ ibi tó ta sí. Àwọn tó ra party ọmọ ẹ̀, àwọn ló block justice by all means. Leave the boy in mortuary. Leave the boy in mortuary. Jẹ́ kó wà nínú ìwé ìtàn pé London APC government. Láàrin báyìí sí báyìí APC. Ẹ jẹ́ ká fi síbẹ̀. Eléyìí ṣẹlẹ̀ sí láàrin àwọn agbẹnusọ APC ní Dumata. Eléyìí ṣẹlẹ̀ sáàrin àwọn agbẹnusọ APC. Ìyábọ̀ Òjó fi òkú Mohbad kọ́ Naira Marley because I remember it was only Naira Marley. It was only Naira Marley that stood for APC. Only Naira Marley. Gbogbo àwọn ọmọ olórin yẹn Ìyábọ̀ Òjó kó lọ ó lọ pé gbogbo wọn London Gistlover. The same thing. Ìyábọ̀ Òjó abo contact irú wa náà London Gistlover. Gbogbo ọmọ ológo tó dúró ti APC lójú ayé APC láìkú APC Ìyábọ̀ Òjó ṣe wọ́n bó ṣe wọ́n. A máa fẹ́lẹ́ iná ọ̀ràn ti APC at least kò tí ì sírú level of injustice báyìí London àwọn kan tó rúùlù wa lánàá kò tí ì sí in history kò tí ì sírú àwọn tó rúùlù wa lánàá. They are government that protect the celebrities. They are government that protect the stars. They are government that protect the youth. We will remember you too. Your government. How Mohbad was being murdered. Àwọn tó dẹ̀ sùn nínú ilé Mohbad bọ́ọ̀ ṣe fẹsẹ̀ kan police station. How Naira Marley after fighting, after taking bullies for the APC, how it was being destroyed under APC's nose. How Lizzy Anjorin that stood firm without collecting dime. Lizzy Anjorin that stood gidigba. Lizzy Anjorin without collecting ẹgbẹ́ APC. Ṣé mo wà náà tó wá gbowó l'Abuja? Nígbà tẹ́ shortlist gbogbo orúkọ celebrity ńgbà yẹn. Nígbà tẹ́ pè mí mi ò ní ìdí owó. Àbí ṣé mo gba kọ́bọ̀? Àbí ṣé mo wà náà celebrity tẹ́ invite wá sí Abuja lọ́dọ̀ ìyàwó Buhari? Ó ṣà ní envelope tí Ìyábọ̀ Òjó gbà. Ńgbà tó dẹ̀ padà délé. Ó ní ohun tó ṣe fún yín. Àmọ́ mo dúró mi ò dalẹ̀. Mo dúró tán. Ó dẹ̀ ní ohun tí Ìyábọ̀ Òjó ṣe fún wa. Ó dẹ̀ ní ohun tí DPP àti APC ó ní ohun tẹ́ ṣe fún wa. And one thing about me ni pé I don't forget something. I don't forget. That is one thing about me. Ṣé wá rí gbogbo wọ́tẹ̀ tí wá ṣe o. Kéèsì Mohbad torí pé let me tell you something. Ibi tó yóò bá ṣe sí ibẹ̀ ló máa ti ń lẹ́nu. Mo mọ impact tí mo take ní last election both financially and physically. Government tèmi dẹ̀ dìbò fún kò kí ń ṣe government tí ọmọ máa kú sínú ilé tí àwọn tó jọ sùn nínú ilé pẹ̀lú ọmọ yẹn wọ́n máa yan fanda tí orí aláìṣẹ̀ bíi Naira Marley àti Sam Larry máa wá lọ sẹ́wọ̀n. That is not the government I bargained for. Ibi téèyàn sí Ọlọ́run wà níbẹ̀. Ṣé you understand? The government that I bargained for, that I supported, that I love, that I worked for with my chest, níta gbangba, it's supposed to be a government of justice, not government of injustice. It's supposed to be a government that will promote and give justice to the youth, not the one that will abandon Mohbad. Iyabo, the more you subjected Baba Mohbad, the more you bullied
Baba Mohbad. The more you lied against Naira Marley that he was the one that kpai Mohbad, you illustrate everything you did to Mohbad in that simple video you made yesterday. You don't understand? You did that video. That was a fantastic video, no doubt. But èyí tó dùn mí jù ni pé Ìyábọ̀ fúnra rẹ̀ ló fẹnu ara rẹ̀ sọ pé Mohbad died inside the house. Fúnra rẹ̀ ló wá fẹnu ara rẹ̀ sọ wípé Naira Marley ló pa Mohbad. And this government are doing nothing. Naira Marley is somewhere tonight. Sam Larry is somewhere tonight. Funny enough, Naira Marley àti Sam Larry APC ni wọ́n. Sam Larry don't like APC. Yes, she APC. I don't know much about them. Gbogbo yín pátápátá t'Aṣíwájú fi sí position. Pé kẹ́ ẹ ṣaṣojú òun. Tẹ́ wá mú position yín tẹ́ fi lọ gbé Mohbad sí mortuary. Ẹ mú position yín ẹ fi yọ̀dú màtà. Ẹ mú position yín ẹ fi rán Naira Marley àti Sam Larry lẹ́wọ̀n. Ẹ mú position yín ẹ fi clear Baba Suwe. Ẹ mú position yín ẹ fi ṣe gbogbo nǹkan tó wù yín. Ẹ wojú mi. You pay dearly for it. Tó bá jẹ́ pé Yíbò ló wà lórí oyè, tó jẹ́ pé Yíbò ló wà ní offices, Mohbad máa ti gba justice. Typical ìran Yorùbá ni nǹkan tẹ́rí tó ń ṣẹlẹ̀ yìí. Baba Mohbad, do not bury Mohbad. Leave him in that much. He has been there for long. Kò sí nǹkan kan tó kù lára ẹ̀ mọ́. Ṣùgbọ́n mẹ́wàá ṣì kù lára ẹ̀. Mẹ́wàá ṣì kù lára ẹ̀. Fi sílẹ̀ ní mọ́túárì yẹn jẹ́ kán jẹ́. Jẹ́ kí gbogbo ọmọkọ́mọ tí ìyá ẹ̀ máa mọ sàárì ẹ̀, tí Ọlọ́run máa fi kú ẹ̀ dáyẹ̀ lóró, jẹ́ kán kọ̀ntínú àti búlì Baba Mohbad. Ibi ni gbogbo wájọ máa wà. Ikú ò ní pa èmi àtàwọn olólùfẹ́ mi. Ìyábọ̀, ibi ni gbogbo wa máa wà. Ó ti pẹ́ tó ti ń ṣe kinní yìí, eléyìí ló máa fi ṣàṣeyọrí. Ikú Mohbad ẹyọ kan ṣoṣo yìí. Tẹ́ ẹ bá mọ iye èèyàn tó ti gbà sílẹ̀ lọ́wọ́ Ìyábọ̀ Òjó, ẹ mọ̀ pé Mohbad ò kúkú lásán. Ikú Mohbad yìí nìkan ṣoṣo. Ikú Mohbad yìí ló stop Ìyábọ̀ London Gistlover. Ikú Mohbad yìí ṣẹmọye marriages tó ti save. Am I communicating? Láti jọ́ sí kéètì Mohbad ti ṣẹlẹ̀, ó ká Ìyábọ̀ Òjó lọ́wọ́ kò gan to move to next victim. So don't tell me Mohbad died. Mohbad live it. Lọ́dọ̀ ti tèmi Mohbad òkú. Odidi ìránṣẹ́ ni Mohbad. Odidi ìránṣẹ́ tó dá dúró tá rán wá pé kó wá gba ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ sílẹ̀. Ẹ rò pé Mohbad nìkan ló kú. Gbogbo àwọn ọmọ yín tó ń kọ hip hop lánàá, tó ń gba Grammy lánàá àwọn dà. Gbogbo àwọn ọmọ yín tó máa ń gba international award. Mélòó ló gba international award ní last year? Kò ń ṣe Mohbad nìkan ló waste. Kí ló ń ṣe yín? Ilé tẹ̀yìn ṣe báyìí. Ẹ̀yin ò mọ calculate ni. Gbogbo àwọn ọ̀rẹ́ Mohbad, àwọn ọmọ tó máa ń kọrin yẹn, gbogbo àwọn Kóredé Bello, gbogbo àwọn ọ̀rẹ́ Mohbad tímọ́tímọ́ yẹn, nígbà tí Mohbad wà láyé, gbogbo wọn lọ́jọ́ máa ń gba awọ́ọ̀dù kiri South Africa, Kenya, America, London. Èwo náà rí gbà last year? Wọ́n ti wipe away nínú map. Gbogbo wọn pátápátá they been removed. Nígbà tí Mohbad wà láyé, ó bí Naira Marley, gbogbo ẹ̀ rosy, gbogbo wọn ó rosy. Ẹni pé nígbà tí Ìyábọ̀ Òjó máa yanjú Mohbad, kò dá yanjú nìkan, ó yanjú Mohbad, ó yanjú Naira, ó yanjú Sam Larry, ó yanjú gbogbo àwọn gbogbo sẹ́ẹ̀tì àwọn Mohbad yẹn. Ó tó ọdún mélòó tí mo fi ń sọ fún yín tí mo sọ pé àmẹ́ni tí kú kan kó tó wá lọ kan Mohbad. Mọ iye ọdún between you and I, ó tọ́dún mélòó tí mo fi ń sọ fún yín pé àmẹ́ni tí kú kan ṣẹpẹtẹ ni máa wéèsì gbogbo àwọn ọmọ yín tán. Mo ní gbogbo àwọn ọmọ ológo yín ní target Ìyábọ̀ Òjó. I've been saying it 3 years before Mohbad's death. 3 years before Mohbad. Mo dẹ̀ sọ pé mo wá sọ kankan fún yókù díẹ̀ kí Mohbad kú. Mo ní ọmọ kan máa kú tó máa dùn gbogbo yín. Mo ní ọmọ kan máa kú ó máa dùn gbogbo yín. Mo ní tọmọ yẹn bá kú, mo ní gbogbo ògo ilẹ̀ Yorùbá ló máa kú. Mo sọ bẹ́ẹ̀ gbà bí mi sọ bẹ́ẹ̀. Kí ló kan ti sínú Lexi àbí kí náà ń pè inú ti Mohbad? Ẹ̀wọ̀n tí Ìyábọ̀ Òjó ṣe. Ó tún lọ gbàbúrò Mohbad wá, àbúrò Naira Marley wá. Ó tún lọ gbàbúrò kí ẹ wá sọ̀rọ̀ against ẹ̀gbọ́n ẹ̀. Ẹ wo iṣẹ́ tí Ìyábọ̀ Òjó ń ṣe. APC gbogbo ohun tí Ìyábọ̀ Òjó ṣe fún Mohbad, tó ṣe fún Jesha, tó ṣe fún Naira Marley, òun tó ṣe fún Lizzy, everything is coming back to you. Ẹ kọ sílẹ̀ fún ikọ̀ mi sí.
ẹ̀kọ́ sílẹ̀ everything ẹ̀yin lẹ́ máa rẹ́rù sán ní gbogbo ohun tó ṣe under ìjọba àbí ṣé ń gbà tí Jonathan Ebele wà ń bẹ̀ ẹ̀yin gbọ́ pé ru Mohbad kú wọ́n wá fòkú ẹ̀ ráre mò ń béèrè ńgbà tí Jonathan Ebele wà ń bẹ̀ ẹ̀yin gbọ́ pọ́n kígbe olè lé Lizzy Anjorin lórí inú Ìdúmọ̀tà ńgbà tí Jonathan Ebele wà ń bẹ̀ ẹ̀yin gbọ́ pé Ìjẹ̀ṣà lọ ẹ̀wọ̀n ọdún 5 ńgbà tí Jonathan Ebele wà ń bẹ̀ ẹ má wọrí ẹ fọkàn balẹ̀ so bàbá Mohbad nǹkan tí mo kàn máa sọ fún yín ẹ má sin ọmọ yẹn o ṣe rí gbogbo àwọn ìṣíyín wíwín tó ń gbé jáde ẹni kí bàbá Mohbad lọ sin ọmọ ẹ bàbá Mohbad sọ fún wọn pé kán pa ọmọ wọn kán lọ sí anybody tó bá sọ pé kó sin ọmọ ẹ ní kó pa ọmọ títí ẹ gbogbo àwọn tó ní ò ní rí justice ò ní gba justice bàbá Mohbad tẹ́gùn bá lé ní ká máa sáré ni o ó ṣe ń rárá yìí ló ń rárá ọ̀run keep raising your voice má dákẹ́ tí ìjọba yìí ò bá ṣe next ìjọba sure fọkànbalẹ̀ òṣìṣẹ́ àríkèsí tèmi náà ní Ìdúmọ̀tà orí pé mi ò polongo mi ò pa lantia ibi tán fẹ́ dé mọ́ nìyẹn bọ́ kéèsì ò kí ń kú kéèsì ò kí ń kú if not for ikú mo you for no know say na fake thank you eye measure for the eye opening má sin o má sin keep on telling the side like keep on saying your own side of the story Ìyábọ̀ Òjó desperate tó fẹ́ kó sin ọmọ ẹ̀ orí gbogbo fíìmù tó ṣe 2 over 1,000 ló gbà Davido, Wizkid, Burna Boy and Naira Marley was our big four then Ìyábọ̀ Òjó no it shows how the government roll gbogbo ìgbà tí àwọn ọmọ yẹn jẹ́ big four wa is because the government you see when the government protects irú ẹ̀ ṣé ó yẹ kémi di speaker ni ṣé bó ní àwọn tó yẹ kó tètè kọ́ṣọ̀rún yìí ṣé àwọn tí ò lè bá wa mú Gistlover jáde ṣé àwọn tí ò lè wò ó mọ ọdún tí Ìyábọ̀ Òjó lò lọ́ndà Gistlover tí ò bá sẹ́mi tí mo wá ọ̀n veilẹ̀ Ìyábọ̀ Òjó tó sọ fún dídí senate president pé kó jáde kó wá bẹ̀bẹ̀ within 5 days tí bàbá fò jáde ní day 3 tó ń bẹ̀bẹ̀ tá bá fẹ́ blame àwọn èèyàn ẹ jẹ́ ká mọ ẹni tó jẹ̀bi ká blame ẹ má máa jẹ́ ká fọ́ ojú nǹkan pọ̀ ó ti yẹn eléyìí ò kì í ṣe pé bí àyàn defend aṣíwájú èmi ò ṣàgbà appointment èmi ò ṣe kankan mo dẹ̀ ń deliver tèmi as individual ṣé báwọn kan ló wà lẹ́yìn Ìyábọ̀ Òjó tán ní kó máa jó lọ ṣé báwọn kan ló lọ síbi premiere àwọn kan ló lọ ń wo fíìmù ẹ̀ ṣé báwọn sẹ́ẹ̀tì tó ń pa náà làwọn tó lọ wo fíìmù ẹ̀ ṣé ọmọ Adélékè ló máa lọ wo fíìmù Ìyábọ̀ ṣé ọmọ Dangote ló máa lọ wo fíìmù Ìyábọ̀ ẹ báwọn ọmọ tálíkà tó ń pa náà ló ń ṣì lọ wo fíìmù ẹ̀ victim ni mí so mo mọ nǹkan tí mo sọ anybody má rò pé mò ń gbè lẹ́yìn èèyàn kan I'm not defending anybody victim ni mí gbogbo kéèsì Mohbad káyọ̀ pé Mohbad kú kò kì í ṣọ̀rọ̀ èèyàn jẹ́ tèmi máa jáde sọ ti tèmi fún yín so bí bàbá Mohbad ṣe lose èèyàn ló ti ṣẹlẹ̀ ní sáìdì tọ̀tọ̀ tiwa náà ṣé ti eyín tó dẹ̀ jẹ́ true Ìyábọ̀ Òjó yìí ni so Ìyábọ̀ Òjó ni bandit wà ní Yorùbá ló ti eyín so ìgbà tí ò ti sí nǹkan kan àbọ̀ òjò wọn ni sí nǹkan kan everybody máa wò náà ni nǹkan táwọn náà gbọ́kànlé ní ẹ̀dá if this government don't do it no matter the next government will do it so don't worry baba Mohbad.